Bàtàbólúwarì nùmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yóò ti ní mọ́lẹ̀ tó. Bàtà bá ń ṣe fẹ́rẹ̀, òun yóò máa bá wa gbé, àti àwọn tó gbẹ́kẹ̀ wọ́n rẹ̀. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ wípé a kú ìsinmi lónìí. Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀, Olúwa yóò fún wa ní àlàáfíà, Olúwa yóò fún ọkàn wa ní ìsinmi. Mo kí wa káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ òní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ pé Olúwa yóò fún ọ ní orúkọ titun, Olúwa yóò mú ọ lọ sí ibi gíga, Olúwa yóò gbé ọ ga, Olúwa nínú àánú rẹ̀ yóò mú ọ lọ sí ipò tí ó dára. Láti òní lọ, ìwọ jẹ́ adé ògo ní ọwọ́ Ọlọ́run, ìwọ sì jẹ́ adé oyè ọba ní ọ̀dọ̀ Ọlọ́run rẹ. A ò ní pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́, a ò ní pè ọ́ ní ìsọdahoro mọ́. Láti òní lọ, torí pé o ní inú dídùn sí nǹkan ti Ọlọ́run, Ọlọ́run yóò ṣe ọ́ lóore pàtàkì ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ìwọ nìkan ni a fi ògo àti ọlá fún, torí pé kò sí ẹni tó dàbí rẹ̀. Ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa, gba ọpẹ́ wa. Ó tó àkókò láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Olúwa bá wa sọ̀rọ̀, jẹ́ kí òye ọ̀rọ̀ rẹ kó yé wa. Ta ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sínú ọkàn àyà wa, fún wa ní etí gbọ́ àti àyà ìgbàṣe. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ó yè. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn ènìyàn rẹ kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ojú rẹ Olúwa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì tí a ó kà ó wà ní ìwé Fílípì orí kejì láti ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 11. Fílípì orí kejì ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 11. Ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò kà á sí ìwọ́ra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwọ̀ ìránṣẹ́, a sì ṣe ní àwòrán ènìyàn. Nígbà tí a sì rí ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébùú. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì gbé e ga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù yìí kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Bàbá. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí òun ni ìwà pẹ̀lẹ́. Ìwà pẹ̀lẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà fún wa nínú ìwé Fílípì orí kejì láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ orin tí àwọn ìjọ àkọ́kọ́ àti àwọn àpọ́stélì máa ń kọ, tí ó wà ní ìbámu pẹ̀lú ìwé wòlíì Àìsáyà orí 53, tí ó ń sọ nípa ìránṣẹ́ tí ó jìyà, tí ó ń sọ nípa ìránṣẹ́ tí a pọ́n lójú. Orin tí ó sọ nípa àṣeyọrí iṣẹ́ ìgbàlà ènìyàn lórí igi àgbélébùú ní òkè Káfárì. Jésù Olúwa ó ti wà pẹ̀lú Ọlọ́run láti àtètèkọ́ṣe. Ẹni tí òun gan fúnra ara rẹ̀ jẹ́ Ọlọ́run ni, gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1 síwájú sí i, àti ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 15 dé 19. Síbẹ̀ a bí ní ìrí ènìyàn láti lè ṣe àṣepé iṣẹ́ ìgbàlà fún gbogbo ẹ̀dá ènìyàn. Àwòrán Ọlọ́run ní ṣe,
ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó sì mọ́ àwọ̀ ìránṣẹ́, ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó sì tẹríba títí ó fi dé ojú ikú, àní ikú orí igi àgbélébú. Nítorí ìdí èyí ni Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi nítorí ìgbọ́ràn rẹ̀, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo eékún kó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn tí ń bẹ ní ilẹ̀ àti àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kó máa jẹ́wọ́ wípé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Hallelujah. Àmín. Jésù Olúwa wa ó wà lọ́dọ̀ Ọlọ́run Baba, ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè, níbẹ̀ ló ti ń ṣe ìdájọ́ alààyè àti òkú. Jésù Kristi rẹ ara rẹ̀ sílẹ̀, ó bọ́ ògo rẹ̀ sápá kan, ó sì gbọ́ràn sí Ọlọ́run. Ọ̀rọ̀ ìwàásù yìí lónìí yóò ṣe àtúpalẹ̀ ìtumọ̀ ìwà ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn àmúyẹ fún àwọn ọmọlẹ́yìn Kristi lónìí láti inú ìwé májẹ̀mú láíláí àti májẹ̀mú titun. A ó tún rí síwájú sí àwọn àbùdá ìwà pẹ̀lẹ́ mẹ́rin tí ó wà àti àwọn àmì ìdánimọ̀ tí a fi lè mọ onírẹ̀lẹ̀ ènìyàn ní àwùjọ wa. Ògo ni fún orúkọ Olúwa. Nígbà tí a ń sọ nípa ìwà pẹ̀lẹ́ jẹ́ ọ̀nà tí èèyàn ń gbà gbé ara lé Ọlọ́run, tí ó ní ìgbẹ́kẹ̀lé tí ó dógbin nínú Ọlọ́run, àti láti bọ̀wọ̀ fún àwọn ẹlòmíràn. Ìwà pẹ̀lẹ́ tí a ń sọ ó jẹ́ ìdàkejì ìwà ìpáǹle, ìwà jàgídíjàgan, ìwà ìgbéraga, ìwà jíjọra ẹni lójú, ìwà àfojúdi àti ìgbé ayé asán. Ìwà pẹ̀lẹ́ ó jẹ́ àmúyẹ ìwà ọmọlúàbí gẹ́gẹ́ bí ó ti wà nínú májẹ̀mú láíláí àti májẹ̀mú titun. Àwọn àmúyẹ tí a lè rí nínú ìgbé ayé ìrẹ̀lẹ̀ ó ní ìfarabalẹ̀, ìwà rere, ìbọ̀wọ̀ àti ìṣoore. Àwọn àmúyẹ ìgbé ayé yìí ni a fi lè wà ní àlàáfíà láàrin ara wa, la fi lè wà ní ìrẹ́pọ̀ ní àwùjọ wa. Ìwà pẹ̀lẹ́, ọ̀rọ̀ pẹ̀lẹ́ àti sùúrù a máa yí ìbínú padà. Ìwà pẹ̀lẹ́ a máa wo egbò tàbí ọgbẹ́ èyí tí ó pẹ́ a máa wòsàn. Ìwà pẹ̀lẹ́ a máa jẹ́ kí a máa kíyèsí ìṣe pàtàkì ìgbé ayé ènìyàn, ní pàtàkì jùlọ àwọn èèyàn Ọlọ́run. Ìwà pẹ̀lẹ́ a máa fi wá hàn. Ìwà pẹ̀lẹ́ a máa fi hàn àwọn aládarí tí ó ṣe àkóso dáradára nípa ọgbọ́n Ọlọ́run tí ó yàtọ̀ sí onígbéraga àti onímọ̀tara ẹni nìkan. Ìwé Òwe orí 22 ẹsẹ̀ 4 ó sọ fún wa wípé èrò ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù Ọlọ́run ní ọrọ̀, ọlá àti ìyè. Ìwé ìrere ti Mátíù orí 17 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 12 ó sọ fún wa wípé ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀jù nínú yín ni yóò jẹ́ ìránṣẹ́. Ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. Ìwé ìrere ti Mátíù orí 18 ẹsẹ̀ 1 sí 4. Jésù pè ọmọdé kékeré kan sọ́dọ̀ ara rẹ̀, ó wí pé bí kò bá ṣe pé ẹ̀yin bá yí padà kí ẹ dàbí ọmọdé kékeré yìí, ẹ̀yin kò lè wọ ìjọba ti Ọlọ́run. Èyí ni pé a ní láti gbé ìgbésí ayé ọmọdé, èyí tó máa mú ìjà tán, tó ní ìrẹ̀lẹ̀, tí ó sì ní ìyọ́nú sí àwọn ènìyàn. Ẹsẹ̀ wúrà tí ó ṣe pàtàkì nínú Bíbélì wípé ṣe sí àwọn ènìyàn bí o ti fẹ́ kí àwọn ènìyàn kí o ṣe sí ọ. Ọ̀rẹ́ mi tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, tí a bá ń retí ìfẹ́ láti ọ̀dọ̀ ẹlòmíràn, àwa náà ó yẹ ká fi ìfẹ́ hàn. Tí a bá ń fẹ́ ìdáríjì láti ọ̀dọ̀ ẹlòmíràn,
ó yẹ kí àwa náà dáríjì ẹni tó ṣẹ̀ wá. Tí a bá ń retí àpọ́nlé lọ́dọ̀ ẹlòmíràn, kí àwa náà tìkára wa ká hùwà àpọ́nlé. Ògo ni fún orúkọ Olúwa. Àwọn àbùdá ìwà pẹ̀lẹ́ mẹ́rin tí ó wà nìwọ̀nyí. Àkọ́kọ́, ó ní ìfarabalẹ̀. Ìfarabalẹ̀ a máa mú ìjà tán nígbà tí a bá ń gbé ìgbé ayé àlàáfíà. Àbùdá kejì ní ìwà ọmọlúwàbí tí ó jẹ́ ọ̀nà láti pọ́n ẹlòmíràn lé ju ara wa lọ, láti bu ọlá fún àwọn ẹlòmíràn ju ara wa lọ. Àbùdá kẹta ní ìwà aláìnígbéraga. Aláìnígbéraga, èyí ni ìwà ènìyàn pẹ̀lẹ́. Èèyàn pẹ̀lẹ́ jẹ́ ẹni tí kò gbéraga, tí ó rí ara rẹ̀ sílẹ̀ ní gbogbo ọ̀nà níwájú ènìyàn àti níwájú Ọlọ́run. Àbùdá kẹrin tí ó parí rẹ̀, ó ní ìwà ìtẹríba. Ìwà ìtẹríba ó wá láti inú ọkàn tútù. Ìwé orin ìjọ onítẹ̀bọmi, orin 575, fún mi ní ìwà pẹ̀lẹ́. Ó ní fún mi ní ìwà pẹ̀lẹ́, ọkàn tútù, ìfarabalẹ̀ bíi t'Olúwa mi, ìrẹ̀lẹ̀, ohun sùúrù àti ìyọ́nú nínú gbogbo, kí ìjọ Jésù. Nínú gbogbo àwa náà yóò jọ Jésù. Jésù Olúwa jẹ́ àpẹẹrẹ ìwà ìrẹ̀lẹ̀ fún wa. Kí a yàgò fún ìwà ìgbéraga. Mo ń sọ fún ẹnìkan pé kí o yàgò pátápátá kúrò nínú ìwà ìgbéraga. Kí a yé hùwà ìgbéraga mọ́. Ká yé hùwà ìjọra ẹni lójúmọ́. Kí a yé hùwà àìdá mọ́. Kí a yé hùwà ìpáǹle mọ́. Kí a yé hùwà àfojúdi mọ́. Kí a kọ ìwà jàgídíjàgan sílẹ̀. Kí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kó fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Kí ọkàn wa kó lè jẹ́ ti Jésù Olúwa nìkan. Àwọn ọ̀nà wọ̀nyí ni a lè gbà rí àmì nínú ayé ẹni tó jẹ́ onírẹ̀lẹ̀. Àwọn àmì 10 láti dá onírẹ̀lẹ̀ ènìyàn mọ̀. Àwọn àmì 10 láti dá onírẹ̀lẹ̀ ènìyàn mọ̀ ní àwùjọ wa. Àmì àkọ́kọ́, ó ní pé onírẹ̀lẹ̀ a máa ní ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó mọ̀ wípé Ọlọ́run pé ní gbogbo ọ̀nà rẹ̀, kò sì sí àìṣòdodo kan nínú rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kì í bá Ọlọ́run wíjọ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í bá Ọlọ́run ṣe àròyé. Irú ẹni bẹ́ẹ̀ kì í bá Ọlọ́run ṣe àríyànjiyàn, bí ó ti wà nínú ìwé Róòmù orí 9. Àmì kejì tí a lè rí nínú onírẹ̀lẹ̀ ènìyàn. Onírẹ̀lẹ̀ ọkàn jẹ́ ẹni tí ó máa ń fi ọkàn ìmoore hàn. Ó jẹ́ ẹni tí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ènìyàn nígbà gbogbo àti nínú gbogbo, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 8. Àmì kẹta, ó ní pé irú ẹni bẹ́ẹ̀ a máa gbé ìgbé ayé ìbẹ̀rù Ọlọ́run nípa ìṣoore àti oore ọ̀fẹ́ Ọlọ́run sí i ní gbogbo ọ̀nà. Àmì kẹrin tá a lè rí nínú onírẹ̀lẹ̀ ènìyàn, ó ní pé a máa yọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Kì í jowú nígbà tó bá ń dára fún àwọn ẹlòmíràn. Kì í sì ṣe ìwà ìlara sí ọmọnìkejì rẹ̀, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 15. Àmì karùn-ún tí a lè rí ni pé irú ẹni bẹ́ẹ̀ a máa gbé ní ìṣọ̀kan àti àlàáfíà nínú ilé rẹ̀ àti ní àwùjọ. Àmì kẹfà, ó ní pé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ̀. Kì í ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ̀. Àmì keje tí a lè rí nínú onírẹ̀lẹ̀ ènìyàn, ó ní pé a máa ṣetán láti mú ìjà tán. Ó ń ṣetán láti dáríjì, ní pàtàkì lọ àwọn tí ó ṣẹ̀, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 12 dé 14. Àmì kẹjọ tí a lè rí nínú onírẹ̀lẹ̀ ènìyàn, ó jẹ́ ẹni tí ó ní ẹ̀mí láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹlòmíràn. Irú ẹni bẹ́ẹ̀ mọ̀ wípé òun kì í ṣe apẹ̀rẹ̀ ọgbọ́n. Kì í ṣe mo gbọ́n tán mo mọ̀ tán, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 18 àti ìwé Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 7.
ará olùfẹ́, àmì kẹsàn-án ó ní pé ó ṣetán láti gbé àwọn ẹlòmíràn ró, kì í fa àwọn èèyàn wálẹ̀, kì í fa àwọn èèyàn ṣubú, kì í fa ènìyàn ní ẹ̀fásẹ̀, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 29. A máa mú àwọn ẹlòmíràn ní ọkàn le. Àmì kẹwàá nìyí o, èyí tí ó parí rẹ̀, onírẹ̀lẹ̀ ènìyàn máa ní ọkàn ìránṣẹ́. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣetán gẹ́gẹ́ bí ọ̀gá láti fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn wọn. Wọ́n jẹ́ àpẹẹrẹ ìgbé ayé ìránṣẹ́ tí ó máa fi gbogbo ìgbà ṣe iṣẹ́ ìránṣẹ́ fún Ọlọ́run àti fún àwọn ènìyàn. Ará olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ẹ jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù Olúwa. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù Olúwa onírẹ̀lẹ̀, ẹni tí ó gbọ́ràn sí Ọlọ́run, ẹni tó bá ògo rẹ̀ sílẹ̀ sápá kan, tó sì gbé àmì ìránṣẹ́ wọ̀, tó gbé àwẹ̀ ìránṣẹ́ wọ̀. Ẹ jẹ́ kí a gbàgbé ipò wa, ẹ jẹ́ kí a gbàgbé iṣẹ́ wa, ẹ jẹ́ kí a gbàgbé owó wa, ẹ jẹ́ kí a gbàgbé ẹ̀kọ́ wa, ẹ jẹ́ a gbàgbé ohun tí a jẹ́, láti sin Ọlọ́run gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti ṣe, láti ṣe iṣẹ́ ìránṣẹ́ wa nínú ìrẹ̀lẹ̀ fún Ọlọ́run àti fún ẹlòmíràn. Má ṣe jẹ́ kí àǹfààní yìí fún ọ. O ti gbọ́ ọ̀rọ̀ Jésù lẹ́ẹ̀kan sí, wá sọ́dọ̀ Jésù lónìí, fi ọkàn rẹ jìn fún, fi ayé rẹ fún, pè Jésù wá sínú ọkàn rẹ kí ó lè máa bá ọ gbé títí láé àti láéláé. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà, à ń béèrè lọ́dọ̀ rẹ lónìí, Olúwa dá àyà tuntun sínú wa, fún wa ní ọkàn ìdúróṣinṣin. Má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ kúrò lọ́wọ́ wa. Láti òní lọ, fún wa ní ẹ̀mí ìwà pẹ̀lẹ́, fún wa ní ẹ̀mí sùúrù, fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ràn wá lọ́wọ́ láti máa gbé ní àlàáfíà, láti sìn ọ́ gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ, àti láti ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn rẹ, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. A kò lè fẹ́nu sọ bí fẹ́rẹ́